gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo kí tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ìwọ lójú mi tẹ́ ń wò ìlú mọ̀ọ́ká wa akọrin ẹ̀mí tó dáńtọ́ àbí dáńtọ́ ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín ni o pẹ̀lú ọkọ̀ bọ́gì ni owó yín ni. ẹ jẹ́ máa lọ ẹ kó fún mi kí n máa lọ. kí ó ní ẹ nílò láti ṣiṣẹ́ owó nǹkan tí yàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé eléyìí tẹ́ fi ọgbọ̀n ọjọ́ ṣe ìṣẹ́jú 20 ìṣẹ́jú sọ́gbọ̀n ìṣẹ́jú lẹ́bí máa ṣe eléyìí tẹ́ máa lọ pẹ̀lú owó pẹ̀lú ọkọ̀. Very okay yẹ àtọkọ. wọ́n tẹ̀lé mi débi. ó yẹ ìṣe. ó dùn mí ṣá. kí lẹ wá nílò láti ṣe kẹdá ìbéèrè mẹ́wàá kẹ má fi ọ̀rọ̀ míì kún ọ̀rọ̀ Yorùbá kẹdẹmú káyé dáadáa ló bá tán ìgbà mélòó lajá fi ń dégun 1,500 ló sì kù ńbẹ̀ òjò tó wà ńlẹ̀ yìí òrò tó sì wà yìí ó táṣọ gbẹ àbí níyàn bá kí n ṣọmọ onínàkúnà owó sì kì síbẹ̀ èèyàn sì lè bẹ̀rẹ̀ òwò pẹ̀lú eléyìí láàrin ọdún 2 sí 3 ó ti máa di ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kí ló wà ńbẹ̀ owó kì síbẹ̀. ìlú mọ̀ọ́ká ni olórin ẹ̀mí ni yín fáwọn tán tí mọ̀ yín kí ló kọ yín. orúkọ mi ni Kẹ́hìndé ọmọ Hasan àwọn èèyàn dẹ̀ mọ̀ mí sí Edunjobi. Kent Edunjobi bẹ́ẹ̀ bí mo ṣe sọ yẹn. bẹ́ẹ̀. Ebenezer wá rèé ó níbi tẹ̀ràn wá lọ́dẹ ká máa jó káyọ̀ ká fògo fólú. Ebenezer wá rèé ó ẹ máa ṣe kí máa ṣe nípa agbára Olúwa ló ní ìmọ̀ àtòyé ògo táyé rí tán polongo ìrẹ ló bá wa ṣe orin hallelujah hosanna ló gbẹnu wa kan. Ó kí orin yẹn kí gan. àwọn wọ́n fẹ́ wá bá yín gbowó ni àtọ́ bá yín wá. mi ì mọ̀ wọ́n rí o. mọ̀ wọ́n rí. mi ì mọ̀ wọ́n rí. ó dáa ẹ fún wọn ní ìbéèrè àkọ́kọ́. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? òǹkà wo ni mi ò kọ́ tiẹ̀ wá rí. ok ohun. bàbá mi owó sì kì í síbẹ̀ téèyàn bá kí. ó ti tó. 9 1 ẹ̀fà òǹkà yín ni. ẹ jẹ́ wo kí ló wá túmọ̀ sí 9 1 ẹ̀fà. òun náà ni. 916 àbí. kí ni 900. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ní 900. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní mẹ́rìndínlógún. ìgbà máa mo fún yín bẹ́ẹ̀. ẹ ṣeun. ẹ̀yà kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? ahoro. ahoro ibi tó bá kéré àbí ẹ tó bá ní èèyàn. ahéré lẹ́ ń sọ yẹn o. ahoro. ẹ mọ̀ pé ẹ̀gbọ́n kí
lè má da oró là ń ké tantan. No, mo sọ bẹ́ẹ̀ irọ́. Ẹ dúró mo fi òkè yẹn sílẹ̀ no yẹn ni mo wá mú. Kí lè má da oró là ń ké tantan. Ilé tí ò sí nǹkan kan níbẹ̀. Bí ẹ̀rọ amóhùnmáwòrán. Kì í ṣe bẹ́ẹ̀. Bí kíni. Bí yàrá yìí ṣe wà nísìn. Kó má wá sí ènìyàn kankan níbẹ̀. Kó kọ̀ dá páropáro. Kó dá páropáro ó ti dá oró nìyẹn. Wọ́n gbà. Ẹ pàtẹ́wọ́ fún ẹ má ṣọ̀tẹ̀. Owó sì kì í síbẹ̀. Téèyàn bá kí n ṣọmọ nínàkúnà. Èyí tó wà níbí yìí gbogbo àyè lè fi jẹun. Fóṣù kan. Ṣebí pọ̀nmọ́ là máa jẹ sámàlà. Àní kọjá àyè wa. Kí ló ń ka jàre bàbá mi? Ó ń ka 9, 3, 2. Kí wá ni? Kí ni 900? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 920 ni okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. 940 ni òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ogójìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ogójìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín méjì. Dín mẹ́jọ. Mẹ́jọ. Kí ló wá sọ? Pa òwe 5 tó ní erin tàbí àjànàkú nínú. Erin àbí àjànàkú. Erin tàbí àjànàkú. Òwe 5. Tá bá rérin ká sọ pa rérin. Kí ló wá ṣẹlẹ̀? Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Àjànàkú kọjá. Mo rí nǹkan fìrí. Tá a bá rérin ká sọ pa rérin. Bíi pé kí n rí yín kí n béèrè nísàlẹ̀ pé ẹ jọ̀ọ́ ṣé bá mi rí ìlúmọ̀ọ́ká wa Kent Edunjobi ṣé wọ́n kọjá bí báyìí. Mo kò rí èèyàn kan tó kọjá. Tẹ́ ẹ bá rírìn kẹ́ ẹ sọ pé rírìn. Tí kò sí mọ́ ṣe máa kọjá ń bí tẹ́ ẹ̀ ní mọ̀ pé wọ́n kọjá. Bẹ́ẹ̀. Ìyẹn ni wípé ẹ má ṣọ̀tẹ̀. Bí nǹkan bá ṣe rí ààrẹ kọjá bí ààrẹ bá kọjá níbí kan wá ní ààrẹ wa mọ̀ ṣé ẹ rí i pé ààrẹ kọjá ààrẹ mo jẹ́ àrímọ́ bóyá bíi mọ́tò 3, 4 ọkọ̀ kínní kan ọlọ́tẹ̀ nìyẹn táàrẹ bá kọjá wàá mọ̀ pa ààrẹ kọjá. Àjànàkú kọjá mórí ìkọfìrí tá a bá rérin ká sọ pa rérin ó de ní òkú 4. Koríko térin bá ti tẹ̀ kò ní gbérí mọ́. Àtẹ̀gbé ni. Torí kò térin bá ti tẹ̀ àgbègbè ni láyé gbórógbó òun ló ń gbà sírí orógbó bẹ́ẹ̀ ni epo obì ló ń gbà sírí obì èpo atare ló ń gbà sírí atare. Àwọn ọlọ̀tẹ̀ wọ́n dìde ogun wọ́n rẹ́ pé dáhùn ṣe wọ́n rẹ́ṣẹ́ padáhùn ṣe wọ́n bẹ̀rẹ̀ ní ṣègùn lọ́wọ́ ẹ̀ wọ́n yọ kùmọ̀ yọ kóńdó kóńdó dè yìí o wọ́n fẹ́ wọlé ọlá wọ́n ní kàkà kégun májèrè á fi ṣàrà bẹ́ẹ̀. Ẹni sùúrù. Mò ń ni. Wọ́n ní téèyàn bá wọ́n ní ọjọ́ kan ní iyì ẹ̀ ń mọ. Tí gbowó yẹn rí gbọ́ rí wọ́n ní. Ká fi igbó ńlá jí kìnìún ká fọ̀dàn sílẹ̀ pẹ̀fọ̀n. Ṣòwe nìyẹn ṣá. Àjànàkú kárelé. Erin kárelé òkó wájọba. Ó di dandan ká mẹ́rin jọba. Orin kílẹ̀ nǹkan. Àjànàkú kárelé òun náà ni. Ká fi gbọ́. A ní aláwìyé ni orin aláwìyé
erin kárelé òkó wájọba erin yẹyẹ ò erin yẹyẹ ìwòyí ọ̀la mo rẹ. gbìyànjú náà ẹ fún mi. Ó dáa mo fún yín. Ẹ ṣeun mo dúpẹ́. mo kàn fún yín ni. Wọ́n ní afífìlà périn mo fẹ́ fún yín lẹ́yọ̀kan ni o mo wé yẹn. mi mọ̀. Afífìlà périn ọjọ́ kan ní níyì mọ́. ọjọ́ kan ní níyì mọ́. Ẹ ti gbọ́ rí. mo ti gbọ́ rí. Kéèyàn kó fìfìlà kó kọ̀ fìfìlà erin tí gbogbo èèyàn ń sá fún kó kọ̀ mú fìlà kó kọ̀ ṣe báyìí kérin dẹ̀ kú. Ẹ mọ̀ bí gbogbo èèyàn ṣe máa wú jáde ó ti fìfìlà périn o iná àwọn èèyàn á gbẹjọ́ wọn á máa gbé yọ̀ ṣùgbọ́n tó bá ti dọjọ́ kejì tẹ́fẹ́ kọjá níwájú ilé ẹ̀ ó rọra èèyàn tó lè fìfìlà périn akọ súfèé lásán ló máa kú dànù. Ọjọ́ àná yẹn ló ti níyì mọ́ tó bá ti dèní àti dológun kà. Ìdí nìyẹn kéèyàn máa ṣọ́ra ṣe tó bá yíyàn pé afífìlà périn ní ọjọ́ kan ní níyì mọ́ bí wọ́n àwọn tó kẹwàá lọ bóyá ní ilé ìjọsìn àbí níbì kan kẹ kojú alàgbà kẹ lọ kojú alàgbà pé alàgbà àfẹkìlì mọ àfẹkìlì àfẹkìlì káwọn èèyàn máa ṣe ó ti kojú alàgbà ó ti kojú alàgbà kán wọ́n lé alàgbà lọ àbí kí kankan ṣẹlẹ̀ tó bá ti dọ̀la tẹ́ ẹ bá fẹ́ tó bá ní alàgbà míì wọ́n ní ẹ wò ẹ ṣọ́ra fún ọ̀gá yẹn ọ̀gá alàgbà náà tó gbóná bíi ọ̀pẹ rẹ̀ ẹni tó kojú ẹ̀ lélẹ́yìí o ẹ ṣọ́ra sọ fún ọ òun ló gbé alàgbà débẹ̀ o ṣùgbọ́n ó ti dológo kà ó ti di alágídí ó ti dẹni tí ò dáa kéèyàn máa ṣọ́ wà ṣe kéèyàn máa ṣọ́ wà wò. Ó kù méjì. Erin kì í fọn kọ́mọ ẹ̀ fọn. Kí ni ìtumọ̀ òwe yẹn báwo ló ṣe yé yín sí? Bó ṣe yé mi sí ni wípé tẹ́ni bá fọn ariwo yẹn á pọ̀ tó bẹ́ẹ̀ ọmọ erin kò tún sí ìdí tí ọmọ erin fẹ́ fi fọn mọ́. Ìwà ìrẹ̀lẹ̀ yìí gan-an ṣe mí tẹ̀dẹ̀ ń lérí lẹ́ẹ̀kan kí ló wá ṣẹlẹ̀? Ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Kí ló yé? Mo gbọ́. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Pé ẹ já máa bí tò lọ. Erin ìfọkọ́bọ̀ ẹ̀fọ̀n. Ìdí nìyẹn pé nǹkan tó yé mi gangan nìyẹn. Ó wọlé ó fara pẹ́ díẹ̀ ṣùgbọ́n ìdí tí wọ́n fi sọ pé erin kì í fọn kí ọmọ ẹ̀ fọn ni wípé àwa Yorùbá gbàgbọ́ pé tí àgbà bá ti sọ̀rọ̀ abẹ́ ti gé nǹkan tí àgbà sọ. Ìdí nìyẹn pé wọ́n máa sọ pé ojú làgbà yá àgbà òkè yánu. Àwa ń bí nísìnyí kó jẹ́ àgbà ló wá ń sọ̀rọ̀ èwo ló fẹ́ fabẹ́ sí èwo ló fẹ́ fabẹ́ lé ṣùgbọ́n àgbà máa dákẹ́ á gbọ́ gbogbo nǹkan tí gbogbo wa ń sọ. Ìdí nìyẹn tó ń ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ò jẹ́ ká pe àgbà ní wèrè nítorí ìgbà tẹ́ bá sọ̀rọ̀ ìkọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ gbogbo yín pátápátá ni àgbà máa wá fi parí ẹ̀ ló máa dọ̀ ó máa fọba lé gbogbo yín àwa ní bẹ́ẹ̀ ni àgbà àwọn ọgbọ́n yín ló fi ṣe kẹ́lòmíì wá lẹ́yìn yẹn kó wá ní nǹkan tágbàlagbà yẹn sọ àwa Yorùbá fi bẹ́ẹ̀ fara mọ́ erin kì í fọn kọ́mọ ẹ̀ fọn ṣùgbọ́n àwọn míì wọ́n gbà sí pé téèyàn bá ń ṣe oríire kọ́mọ èèyàn náà má ṣe rárá gbogbo wa la fẹ́ kọ́mọ wa ṣe oríire jù wá lọ erin lè fọn kọ́mọ ẹ̀ fọn lọ́nà yẹn. Ó kẹyọ kan. Mo rò bí kò ti pé ni. Rárá ó kẹyọ kan.
tó. Wọ́n á ní kinní kan tó ní kájà àwọ̀dò. Ìtàkùn Tó ní kájà náà kó má wọ̀dò. Tòun tẹ̀rín ni ó lọ. Báwo lówó yẹn ṣe yẹrin sí? Ìtàkùn. Ìtàkùn bíi aláǹtakùn. Aláǹtakùn ni ìtàkùn, nǹkan tó máa ń ta okùn. Tó wá ní pé àjànàkú ò ní wọdò tàbí tó ní èèyàn kan ò ní rìn kò ní kọjá. Áyàmùkúkú kó gbogbo wọn papọ̀. Ẹ gbọ́ Yorùbá, áyàmùkúkú. Kúkú ndùkú, áyàmùkúkú. Áyàmù kó gbogbo wọn. Áyàmù kó gbogbo wọn, a kó wọn. Ìjẹ́ ni pé ẹ lè gbé wọ kíní pé èèyàn kì í dí ọmọ Ọlọ́run lọ́nà. Bẹ́ẹ̀ ni. Ìtàkùn ni àwọn èèyàn tí tó jẹ́ pé wọn tó láti dá yín dúró. Bẹ́ẹ̀ ni. Tó bá ní kí àjànàkú má wọ odò, àtòun àtànàkú wọn jọ ń wọdò yẹn ni, kò ní nǹkan tó máa ṣe. Àjànàkú Yorùbá sọ pé kàkà kíkú má jẹ sèse. Ìyẹn tó ó dà. Òǹkà wo ni? Mo ti gbàgbé. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé márùn-ún. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún victory? Kí ni? Igi ọ̀pọ̀tọ́. Kí ló ní tẹ́ fún ní igi ọ̀pọ̀tọ́? Olórin ẹ̀mí báwọn jẹ́ ní igi ọ̀pọ̀tọ́. Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ pàtẹ́wọ́ fún wọn, ṣé ẹ̀ ń dìtẹ̀ ni? Kí lẹ sọ? Àjọ wà ní. Ẹ̀jọ wá. Bẹ́ẹ̀ni. Lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé méje. Méje, ó yá. Sọ ọ̀rọ̀ Yorùbá mẹ́ta tí àmì ohùn rẹ̀ jẹ́ mímímí. 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 Ṣé mo lè rí? Ṣé kí n fi yín lẹ́yọ̀ kan? Kò nílò, ẹ máa mọ̀. Mímímí. Kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́, mímímí. Mímímí. Ó kù méjì. Mímímí. Ọ̀rọ̀ kan ni o. Olórin kan. Dákẹ́jẹ́. Dákẹ́jẹ́. Mímímí. Ó kẹyọ kan. Bọ́rọ̀bọ́rọ̀ yẹn irọ́ mi ìsọ̀tàn. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣé rí? Ó yá. Àyànmọ́ àwọn kan lè ń parí. Ó yá. Pín. Mímímí. Pátákó. Mímímí pátákó. Jẹ́ kó sáfẹ́rẹ́ díẹ̀ kó kú díẹ̀ sáfẹ́rẹ́ yẹn. Ó yá, kí ni 965? Ṣé ẹ mọ̀ pé 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún? 960 ní ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé márùn-ún. Ó yá. Parí òwe Yorùbá yìí. Bí ebi bá ń pani. Káwí. Eléyìí le. Ebi bá ń pani káwí. Èwo ni ti. Èwo ni.
mo dẹ̀ gbọ́ òwe yìí láìpẹ́ yìí o. Èmi gan mo gbọ́. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀ òwe yìí? Ẹ mọ̀ parí ẹ̀? Wọ́n mọ̀ o. Wọ́n mọ̀. Tó bá sọ àwọn lẹ́yìn ló máa jẹ gbèsè yẹn. Ẹ mọ̀ pé wọ́n mọ̀? Wọ́n mọ̀. Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n mọ̀? Wọ́n ò lè mọ̀. Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n mọ̀? Ẹ̀mí tó ń gbénú mi ló sọ fún mi. Bébí bá parí káwí. Bébí bá ń pa ní káwí, èwo ni ẹ̀ràn mi rẹ̀ gbàrà. Bébí bá ń pa ní káwí, èwo ni tó bá kọlù mí máa gbàṣù ọwọ́ ẹ̀. Mo ṣáà ó yẹ kẹ́ ẹ fún mi ní èwo nìyẹn. Bébí bá ń ká ní bébí bá ń pa ẹ́ sọ èwo ni tó bá kọlù mí máa gbàṣù ọwọ́ ẹ̀ yẹn. Kí ni iṣu ní í ṣe pẹ̀lú? Ìkélò lélẹ̀. 5. Bébí bá ń pa ní káwí o, èwo ni tó bá kọlù mí máa gbàṣù ọwọ́ ẹ̀. Kí ni? 9, 6, 9. Ṣé mọ̀ pé ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ni tẹ̀pẹ̀lẹ́ nǹkan yẹn. 960. Bẹ́ẹ̀. Ó wá lé. Ó lé ní 9. Ó lé 9. Kí ló sọ? Yorùbá bọ̀ wọ́n ní àkànṣokùn àìléyìn. Àkànṣokùn àìléyìn. Àkànṣokùn àìléyìn. Àjànàkú ń sọkún àìrétè bó tiẹ̀. Kí ni ìtumọ̀ òwe yìí? Àti kí ni àká? Kí ni àká? Mi ò mọ àká yẹn, ṣùgbọ́n òwe yìí nǹkan tó yé mi sí ni pé bí ká ní ẹni lórí òní fìlà, bí ká sọ bí pé ẹdúró àká ń sunkún àìléyìn, àjànàkú ń sunkún àìrétè bó tiẹ̀. Àká yẹn ó dà pé bí ẹranko làkà, hedge dog. Ó fẹ́ para, ó fẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ ó yẹ bẹ́ẹ̀. Nǹkan tí òwe yìí túmọ̀ sí ni pé gbogbo wa kọ́ ni nǹkan tí Táyé ní Kẹ́hìndé lè má ní. Àkànṣokùn pé kí sóyè. Ó ti yé yín. Bàbá mi, owó kì í síbí o. Kò kí nǹkan kan. Ṣé kò kí ni? Kò kí nǹkan kan. Àkànṣokùn àìléyìn, àjànàkú ń sunkún àìrétè bó tiẹ̀. Torí eyín àdànàkú, erin, bó ṣe yọ báyìí síta lélẹ̀. Ẹni lórí òní fìlà, oníkálukú ló ní tiẹ̀ lára níbi tó ti. Òfò èèyàn oníṣẹ́ lòmíì. Onda 967. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ní 7. Kí ni ìyàtọ̀ láàárín òjéré àti ògéré? Kí ni jẹ́ òjéré? Ṣé ń bi mí ni? Ṣé mo ògéré? Tẹ́ bá mọ̀ ògéré máa sọ òjéré fún yín. Ògéré. Ẹ kàn ràn mí lọ́wọ́ díẹ̀. Mo ti gbọ́ rí. Ògéré. Ṣé mo epo pupa? Bẹ́ẹ̀ni. Ògéré. Ògéré ni kí ni? N tó máa wà lábẹ́. Ṣé mọ̀? Ta ló mọ̀? Ṣé mọ̀? Kí ni? Ẹ sọ. Epo èyí tó pupa tó fẹ́ lẹ́nu ẹ̀ ò ní ògéré. Tó bá yẹ pé ẹjọ́ wá báyìí ń bá fún yín. Ó fẹ́ jọ bí ẹni pé mo mọ̀ wọ́n.
ó ṣẹ̀ṣẹ̀ ń iye mi ṣẹ̀ṣẹ̀ ń sọ pé ó dà pé àjọ wa ṣẹjọ wa iye mi ń sọ bẹ́ẹ̀ ṣẹjọ wa iye mi nǹkan tí iye mi ń sọ fún mi báyìí ṣé ẹjọ wa tí n bá lọ sọ pé àjọ wa tó bá lọ ṣì mí ẹ wá mú mi sọ́wọ́ ó dáa wọ́n gbà ṣùgbọ́n ṣẹjọ wa bẹ́ẹ̀ni jẹ́ ká fún wọn. Ògèrè ni ti epo òun ló máa wà tí wọ́n bá rọ epo sínú nǹkan ògèrè yẹn ló máa jáde sókè ó ré sókè ògèrè ni ti wọ́yọ́wọ́yọ́ àgbàdo. ẹ mọ̀ àgbàdo. Ó yá 1027. Ṣáà sọ pé 1004. Bẹ́ẹ̀ni. Kí ni Yorùbá ń pè ní àgìyàn? Àgìyàn ilé o. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ díẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. Kí ni ilé ikán? Ṣé ẹ ti gbọ́ òkìtì ọ̀gán rí? Bẹ́ẹ̀ni. Òkìtì ọ̀gán. Ṣé ẹ ti gbọ́ afáròyìn rí? Bẹ́ẹ̀ni. Wọ́n wá fẹ́ farapẹ̀ra kí wá ní àgìyàn. Ilé nǹkan kan ni. Ilé ikán òun ni òkìtì ọ̀gán. Ilé oyin òun ni afáròyìn. Kí wá ní àgìyàn? Àgìyàn, ilé ikán, oyin. Kí ni ń jẹ́ ìkàmùdù? Kòkòrò. Ṣóhun ni? Òun ni. Ilé ìkàmùdù. Ilé ìkàmùdù. Owó yìí ń lọ. Ṣé ilé ìkàmùdù ni? Bàbá ṣé ilé ìkàmùdù? Bẹ́ẹ̀. Ilé ìkàmùdù. Ilé ìkàmùdù. Ilé kòkòrò. Kòkòrò. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ṣé ká fún wọn? Ẹ fún mi. Ìkàmùdù máa ń gbẹ́lẹ̀ ni ṣùgbọ́n kòkòrò ni. Kòkòrò ni. Ẹ dákẹ́. Ilé èèrà. Ilé kòkòrò èèrà. Ẹ máa. Ṣé ká ṣùgbọ́n ilé èèrà ni o. Èèrà. Ilé kòkòrò èèrà ni àgìyàn. Àgìyàn. Ṣé wọn àparẹ́? Irọ́ òun ò parẹ́ o. Akọ̀mọ́mọ̀ fún yín ni o. Kí ni 1007 ní Yorùbá? Kí ni ẹgbẹ̀rún kan lé ní méje. Nílé ní méje. Ó yá kí ló sọ? Fi ọ̀rọ̀ tó yẹ sí àlàfo yìí. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà. Dash ọwọ́ kan yọ. Mo mọ̀ pé ẹ máa rí ìfúdá mi yọ. Ẹ̀mí mi sọ pé wọ́n máa. Mo mọ̀ pé ká má kúrò. Mo kúkú fẹ́ sọ àjòjì ọwọ́ kan gbẹ́rù dórí. A lè pè ní àjòjì, a lè pè ní àjèjì. Àjòjì, kí ni àjòjì? Stranger. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Àjòjì ọwọ́ kan pé gbẹ́rù dórí. Gbogbo wa tá bá wà ní ṣọ̀kan, tá bá jẹ́ àjòjì síra wa, kò sí bá ṣe fẹ́ wà ní ìrẹ́pọ̀ láti gbé orílẹ̀-èdè àbí ilé iṣẹ́ àbí ilé ìjọsìn ga. Ká má jẹ́ àjòjì. Àjòjì ọwọ́ kan. Strange hands cannot lift a company àbí gbogbo ibi tá bá wà. Tá bá dẹ̀ ní àjèjì náà, nǹkan tí ò ní mí,
bóyá ọwọ́ tó ń gbọ̀n tí ọwọ́ tí ò nǹkan tí ò ní kìmí kò lè gbẹ́rù dórí méjèèjì ló wọlé a fún. ẹ ṣeun. ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí o ó dẹ̀ kí síbẹ̀. kò kí nǹkan kan ẹgbẹ̀rún 5 yẹn dùn mí. téèyàn bá ń ṣọmọ onínàkúnà nǹkan tó wà níbí. èèyàn lè fi ṣòwò. èèyàn lè fi ṣòwò. ó lè fi ṣàwo orin tó wà níbí. kò ní í ṣe lẹ́kọ̀ọ́ ni ṣèbí a gba owó dé a lọ sówó dé lábẹ́ igi ọ̀pọ̀tọ́. wọ́n á dẹ̀ gba owó yìí. kéré jù bẹ́ẹ̀ lọ. sẹ́yìn mọ̀yàn tó lè gba owó yìí lọ́wọ́ mi tó máa bá mi ṣàwo nísinsìnyí. ẹ̀yin ti kọjá abẹ yẹn. tó bá rí yín gan lásán gan wọ́n ti mọ̀ pé kòkó wọn ti so. wọ́n á tún ṣèfilọ́lẹ̀. ó tó ṣèfilọ́lẹ̀ téèyàn bá ṣàwo èèyàn àti ilé ṣèfilọ́lẹ̀ àwo. ìfilọ́lẹ̀ bá wo. bẹ́ẹ̀ ni ṣebí kò ní pèrò púpọ̀ ni. ṣé kò ní sóúnjẹ ni. ẹ dúró kí náà ń sè tó bá ṣe rẹsì agolo 3. eléyìí gan ò tó ràpò rẹsì kan. àpò kí náà ń fàpò ṣe ìkọjá àyè ni. àṣejù ní rabíyà. ó dààmú gbọ́. èwo ni rẹsì yìí àpò. ẹgbẹ̀rún 1 dín ní 12. ó dáa. ó wọlé. mo kà á látẹ̀yìnwá ni. Yorùbá bọ̀ wọ́n ní àràbà túnra mú odò ń gbá rèrè. kí ni àrèrè? àrèrè òwe yìí mo dẹ̀ mọ̀ òwe yìí o. àràbà túnra mú kí ni àràbà? bí igi. ẹ wo òwe yẹn dáadáa kí wàá ní àrèrè? àràbà túnra mú odò ń gbé àrèrè. àràbà túnra mú. ìdáhùn sí ìbéèrè yẹn ó ti wà nínú òwe yẹn tí nǹkan tí àrèrè jẹ́ ó ti wà nínú òwe yẹn. àràbà igi náà ni àrèrè. igi àrèrè. ẹ pàtẹ́wọ́ fún wọn ọpọlọ náà lò àràbà túnra mú odò ń gbá rèrè. ẹ ṣeun. ìyẹn tó sọ pé ikú tó bá pa ojúgbà ẹni òwe ní pa fẹ́ ni. àràbà túnra mú odò ń gbá rèrè o. ìwọ tó bá ṣe pé o dúró kíyèsí báwọn ṣe ẹsẹ̀ bíbélì ni kó má bàa ṣubú. ṣé mọ̀ pé odò náà tá à ń sọ yẹn a ti sọ tẹ́lẹ̀ kí a lè nímọ̀kúmọ̀ odò kò ní í ṣe pẹ̀lú omi ṣe mọ̀ nǹkan tá à ń pè lódò ẹ mọ̀ odò ìsàlẹ̀ ní odò ìdí nìyẹn tá a sọ pé odò kò yí ìsàlẹ̀ odò àbí odò nǹkan tí odò wá fi tó jẹ mọ́ omi wá fi jẹ́ odò ni pé nígbà tí odò bá wà tójò rọ̀ tí omi ń dágún sínú ẹ̀ tí wọ́n bá fẹ́ fi ṣàpèjúwe pé lọ bomi wá níbẹ̀ yẹn wọ́n á ní lọ sí ìdí odò yẹn ṣùgbọ́n ó wá ti ayé tí wá ìgbà ń gorí ìgbà ní ibú omi ló wá di odò lódòdò ṣùgbọ́n ó ti dòdò náà ni kò sí nǹkan a kàn ń fi kún a fi ń kún ìmọ̀ ni. ó ti yé mi. ẹ gbìyànjú o. ṣeun. inú mi dùn pé ẹ wá lénìí. a ti múra pé ẹ máa wá ilẹ̀ Gẹ̀ẹ́sì lénìí Amẹ́ríkà lọ́la ibi lánàá. iṣẹ́ tẹ́ rán wa náà là ń ṣe. ẹ̀ẹ́dẹ̀ ní wálẹ̀ láṣẹ Èdùmàrè òkè lẹ́ máa lọ láṣẹ Ọlọ́run ẹni di ẹni àná ẹni òní lẹ́ máa jẹ́ nítorí tó bá dọ̀la ọ̀la á dòní tó bá tún dọ̀la ọ̀la á tún dòní tó bá sọ pé ẹni ọ̀la ẹni òní yìí tó bá tún dọ̀la a tún máa sọ pé ẹni òní lẹ́ máa jẹ́ ẹni tó bá ń perí wọn ní sọ pé ṣé ẹ mọ kẹ́ǹtì yẹn tó kọrin yẹn nígbà ẹ ní dẹni ìgbà yẹn ṣùgbọ́n
orin yín á la gbogbo àgbáyé já láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára wọn tó ṣẹ̀dá ayé lágbára Jésù Olúwa orin yín á la gbogbo àgbáyé já gbogbo wa nínú wa dẹ̀ máa àwọn èèyàn máa yọ́nú sí yín àmín o ọmọdé á yọ́nú sí yín àgbà á yọ́nú sí yín ọkùnrin á yọ́nú sí yín obìnrin á yọ́nú sí yín oyún inú á yọ́nú sí yín àwọn ọ̀pẹ́ rẹ̀ tí wọ́n ti bí tó ti jẹ́ ọlẹ̀ wọ́n á yọ́nú sí yín tó jẹ́ pé wọ́n tó bá rí yín nígbà tí obìnrin Elizabeth tí Maria lọ bá nílé tó lọ lo oṣù mẹ́fà pẹ̀lú ẹ̀ wọ́n ní bí Elizabeth ṣe yọ tí Maria rí ọlẹ̀ inú wọn sọ lura ìyẹn ni wípé ọlẹ̀ ìlú lè yọnu síyàn ọlẹ̀ inú gan á yọnu sí yín tó jẹ́ pé ìyá àwọ̀ pé ìgbà tó ń kọrin yẹn ọmọ yẹn á máa jó kìí á máa kò ní forin yín lẹ̀ nìyẹn nítorí a máa gbọ́ ọmọ tí ó bá fẹ́ jẹ́ alárùn tó bá ti gbórin yín á máa níwòsàn láti inú tó bá ti bí á mọ̀ pé orin ni mo gbọ́ táyé mi fi dáa bó ṣe máa jẹ́ tiyín nìyẹn lágbára Ọlọ́run ẹ ṣé gan ni tẹ́ wá eléyìí fún omi wọ́n faṣọ sí fún yín ẹ ṣeun ṣé ẹ fẹ́ràn àwọ̀ yìí àbí kan bá yín fi àwọ̀ míì sí wọ́n ní eléyìí kẹ́ máa fi kọ nǹkan àti eléyìí náà fún kíkọ èèyàn kan kọ̀wé ìyókù fún ajáǹtì rẹ̀ wọ́n ń pè ní ìrìnkèrindò abísógun èdè Gẹ̀ẹ́sì náà fi kọ ṣùgbọ́n ó ní Yorùbá púpọ̀ nù fún láti kàn ẹ ṣé gan ni o ẹ ṣeun mo dúpẹ́ o inú wa dùn láti gbà yín lálejò ẹ ṣeun a dúpẹ́ ẹ dúró ẹ kọrin fún wa kí ló dé tàbí nǹkan burúkú ni. nígbà tẹ́ ti yọ ẹtẹ bá tiẹ̀ gbé sókè pẹ̀lú díẹ̀ fi ẹgbẹ̀rún kan sí ẹgbẹ̀rún kan wọn rẹ́rìn má fi sí ẹgbẹ̀rún. rẹ́rìn dáadáa. ó yá ẹ̀kọ́ fún wa. ẹbí nízèrè wá rèé o ibi tẹ̀ràn wá lọ́wọ́ dé ká máa jó káyọ̀ ká fògo fólú. ẹbí nízèrè wá rèé o ẹ máa ṣe ẹ ṣe kì í máa ń ṣe nípa agbára Olúwa ló ní ìmọ̀ àtòyé. Ògo táyé rí tó ń polongo ìrẹ́ ló bá wa ṣe. Orin hallelujah tó sáà ló gbẹnu wa kan. adúgbò lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣètò lẹ́ni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntì ṣètò ní o Elédùmarè àtúfò wa lórí ọ̀fẹ́ láti ti ṣe tẹ̀mí tí ẹ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn àbí ẹ̀rọ kẹrọ tẹ fi ń wò wá ní sáà yìí Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi èjì ọba níní ọmọ Ọ̀làlẹ̀ ọmọ ajígbágbá orí arígbédì sọ̀dọ̀ fi roko arígbédọ̀rọ̀ ọ̀dọ̀ fi dọ̀ àlejò èjì ọba kọ́dọ̀ dìgbà mí ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, ma sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, ma sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ma sẹ́yìn bo, ma ṣe sẹ́yìn bo. Kálejò máa lo èdè mi ni ó sọ. Ma sẹ́yìn bo, ma ṣe sẹ́yìn bo.